Púpọ̀ nínú àwọn ọmọ omi ló wà nínú ìdojúkọ ìṣòro ńlá lénìí tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ti ṣe àwárí ara yín tẹ́ sì ti mọ̀ yí pé ọmọ omi ni yín. Ẹ súnmọ́ bí kẹ́ ẹ wá fetí gbé ìyàwó ọ̀rọ̀ lọ́jọ́ tèní nípa ohun tí ń fa ìṣòro sínú ìgbésí ayé yín. Ṣé ẹ ti wá nǹkan fìdílé àbẹ́ ẹ ti fìdílé nǹkan? Mò ń bọ̀ mi tí dé. Kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán. Àfẹ̀yí tẹ́jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Ìrírí ayé TV, àwa ni bàbá. Bóyá ìwọ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì Ìrírí Ayé TV yìí, orúkọ tèmi ò tí yí padà, Muhammadu Akówódé Bakorede tí gbogbo èèyàn pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Ẹ bá wa wo ibi tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí tó bá tó kò ní pupa, ẹ tí darapọ̀ mọ́ wa dùn. Ẹ bá wa tẹ̀ kó di funfun, ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Kẹ́sì mọ́ gbàgbé ẹ tún lè mọ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Bóyá ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí àbí ìpolówó lẹ fẹ́ gbé fún wa lórí ètò yìí, ẹ pè ohun ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV, ìkànnì ọmọ káàárọ̀ oòjíire. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. A ní ọ̀pọ̀ àwọn ẹni tí wọ́n jẹ́ ọmọ omi lóde òní ni wọ́n wà nínú ìṣòro bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ọmọ ẹlẹ́ran wọn ti wá ń jẹ gungun báyìí. Ọmọ aláṣọ wọn ti di ohun tí ń wà kísà tó sì jẹ́ yín pé èèwọ̀ ló fa ìṣòro sínú ìgbésí ayé wọn. Bẹ́ẹ̀ ni, èèwọ̀ ló fa ìṣòro sínú ìgbésí ayé yín torí ń pé ìṣẹ̀dá tẹ́ ẹ jẹ́, àṣàsí kìí sábà ràn yín. Ṣùgbọ́n jíjẹ èèwọ̀ a máa yára ṣàkóbá fún yín. Ẹ jẹ́ mọ́wọ́n àpẹẹrẹ wá fún yín kẹ́ ẹ bá lè mọ̀ yín pé àwọn èèwọ̀ tẹ́ ẹ jẹ́ òun ní fa ìṣòro sínú ìgbésí ayé yín. Mò ń bọ̀ mi tí dé. Kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán. Àfẹ̀yí tẹ́jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Àní lára àwọn àpẹẹrẹ tí mo fẹ́ mú wá fún yín kẹ́ ẹ bá lè mọ̀ yín pé èèwọ̀ tẹ́ ẹ jẹ́ ní fa ìṣòro sínú ìgbésí ayé yín òun ní pé àwọn kan nínú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìṣẹ̀dá omi yìí, ọkùnrin tó bá jálẹ̀kùn wọn òun ló gbọ́dọ̀ ṣe ọkọ fún wọn. Bóyá ohun tí mò ń sọ òye yín, ọkùnrin tó bá sọ wọ́n dobìnrin tó gbà bálé wọn òun ló gbọ́dọ̀ jẹ́ adé orí wọn. Ṣùgbọ́n tí ẹ bá lọ ṣe mistake, tẹ́ ẹ lọ ṣàṣìṣe pẹ́rẹ́, tẹ́ ẹ lọ filẹ̀kùn yín sílẹ̀ fún ọkùnrin kan tí ò tí ì rẹ́dì tó wá rẹ́dì yín tó lọ jálẹ̀kùn yín pẹ́rẹ́, wàhálà ti dé. Ẹ ti jẹ èèwọ̀ nù. Ẹ ti fi ọwọ́ ara yín ẹ ti fi dá ìrìn àjò ayé ara yín rú nù. Omi fún mi láyọ̀ yín yóò wá di omi fún mi níbànújẹ́. Ẹni ọlá yín yóò wá di ẹni òṣì. Alágbára yín yóò wá dẹni tí ò lágbára mọ́. Ẹ̀yin gangan lẹ jẹ èèwọ̀. Ìwọ omi fún mi láyọ̀ tó ń gbọ́ mi. Ìwọ omi tọ̀ mí wá tó ń gbọ́ mi. Ìwọ omi tádé, omi rẹ̀ mí, ẹ̀fún kẹ́mi, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ẹ̀yin tẹ́ ẹ jọmọ omi. Tẹ́ ẹ wà nínú ìṣòro, ẹ bira yín lérè ṣé kìí ṣe pé ẹ ti jẹ èèwọ̀. Agbára omi tí ń bẹ lára yín ṣé ẹ ti pàdánù rẹ̀ báyìí? Àfi kẹ́ ẹ tọ̀ àwọn àgbà lọ láti ṣàwárí ara yín. Kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán. Àfẹ̀yí tẹ́jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Lára àwọn èèwọ̀ kan tí àwọn ìṣẹ̀dá yìí kan ò gbọ́dọ̀ tún jẹ ni oyún ṣíṣẹ́. Ìwọ tó jẹ́ ọmọ omi tí o ṣàwárí ara rẹ̀ tó wá lọ ṣẹ́yún, o ti da ìrìn àjò ayé rẹ rú pátápátá nù. Ọmọ ẹlẹ́ran rẹ yóò sì bẹ̀rẹ̀ sí ní jẹ gungun. Ìwọ àǹtí mi bẹ̀bẹ̀ yóò, a mọ̀ yín pé ọmọ omi níyín lóòótọ́, àmọ́ ṣé ẹ̀ tí ì jẹ èèwọ̀ báyìí. Púpọ̀ àwọn àǹtí wa tí wọ́n jẹ́ ọmọ omi ló wà nínú ìṣòro báyìí tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Torí ìṣẹ̀dá tẹ́ ẹ jẹ́ ìṣẹ̀dá kan tó lágbára ni. Ẹ sì ṣèwádìí ara yín kó má lọ jẹ́ pé ẹ ti jẹ èèwọ̀ tí ọmọ aláṣọ yín fi wá dẹni tí ń wà kísà. Ẹ wò ó, ẹ jẹ́ mú ìtumọ̀ àlá mélòó kan wá tí àwọn ọmọ omi mọ̀ ńlá.
ìwọ tó jọmọ omi tó máa ń lálàá kẹ́tí kó wá gbọ́ àlàyé nípa ìtumọ̀ àlá mélòó kan tí mo fẹ́ mú wá orí ètò yìí mò ń bọ̀ mí tí ì dé. kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àgàn àfẹ̀yí tẹ́jẹ̀ ó tẹnu rẹ̀ jáde ìrírí ayé TV àwa ni bàbá. mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì ìrírí ayé TV. àní ìwọ tó jẹ́ ọmọ omi tó wá lọ lálàá pé orí òkú ẹja lójú oorun wàhálà ti dé ó ti jẹ ìwọ̀nù ó túmọ̀ sí pé ó ti jẹ ìwọ̀nù. àwọn ohun tó lè mọ ṣẹlẹ̀ sí ẹ rèé: àárẹ̀, gbèsè, kí iṣẹ́ má lọ déédé mọ́, kí gbogbo nǹkan sì dẹnu kọlẹ̀ gbòò. tó o bá ń rí àpẹẹrẹ báyìí àfi kó o tètè sáré tọ̀ àwọn àgbà lọ kó o má bàa kú sínú àárẹ̀, kó o má bàa kú sínú gbèsè. ìwọ náà tó o wá jẹ́ ọmọ omi tó o wá ń lálàá tó ń rí àwọn ẹja lójú oorun ní gbogbo ìgbà, wọ́n ní tètè gbìyànjú kó o ṣe ìpèsè fún àwọn ẹ̀dá ẹgbẹ́ rẹ ní àkókò yìí, torí pé àwọn nǹkan rere yóò bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sínú ìgbésí ayé rẹ. àwọn tó lérò, àwọn oore tó lérò, ibi tó ràn kàn oore sí àti ibi tó ràn kàn oore sí, wọ́n ní oore yóò bẹ̀rẹ̀ sí ní wọlé fún ẹgbà bẹ̀. ìwọ ni kó o gbìyànjú kó o tètè ṣe àwọn ìpèsè yìí fún àwọn ẹlẹgbẹ́ rẹ tó o bá fẹ́ kí àwọn mèremère yìí kó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí ẹ. kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àgàn àfẹ̀yí tẹ́jẹ̀ ó tẹnu rẹ̀ jáde ìrírí ayé TV àwa ni bàbá. ẹ wò ó, mi ò nítorí àwíjàre kí tó tán lẹ́nu. gbogbo àwa tá a ti ṣàwárí ara wa tá a ti mọ̀ yín pé ọmọ omi ni wá, ẹja ṣọ́ra ṣe ká mọ́ lọ jẹ èèwọ̀, torí ìṣẹ̀dá kan lẹ́jẹ́ tó ṣe yín pé àṣàsí yìí tètè ràn yín, ṣùgbọ́n èèwọ̀ jíjẹ á tètè mọ́ ṣàkóbá fún yín. kẹ́ ẹ mọ́ bá a lọ dàbí amọ̀ aláṣọ tí ń wà kísà, kẹ́ ẹ mọ́ lọ fi ọwọ́ ara yín kẹ́ ẹ fi da ìrìn àjò ayé yín rú pátápátá bí ẹsẹ̀ télọ̀. ẹ̀yin télọ̀ ẹ mọ́ fi ṣèbínú, ọ̀rọ̀ ní kómokómo rò wá. ẹ wò ó, mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ wo bí pupa tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí, tó bá tó kò ní pupa ẹ tí ì darapọ̀ mọ́ wa nù, ẹ bá wa tẹ̀ kó de funfun, ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìrírí ayé TV tá a wà yìí. mo ní orí ìkànnì yìí kò sí fún ìṣekúṣe, bẹ́ẹ̀ ni kò sí fún ìbàjẹ́. àwọn ẹ̀kọ́ ọlọ́kanòjọ̀kan, àǹfààní ọlọ́kanòjọ̀kan náà lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì tá a wà yìí. kẹ́ ẹ sì mọ́ gbàgbé, ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ lórí ètò yìí, ẹ ṣíjú àánú yín wò wá lórí ètò yìí, ẹ fi ọwọ́ ọlá yín pa wá lára lórí ètò yìí kẹ́ ẹ lè mọ gbádùn wa jù báyìí lọ. bóyá ẹ bá fẹ́ gbé ìpolówó fún wa náà ni, àbí ìrànlọ́wọ́ yín lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, ẹ pé Ohun Ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́ ti mọ̀ bí ẹni mowó. nọ́mbà ọ̀hún ní kọjá lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí, +229 97 74 76 51. fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. kẹ́ẹ̀sì tó mọ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. ẹ ṣeun púpọ̀. kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àgàn àfẹ̀yí tẹ́jẹ̀ ó tẹnu rẹ̀ jáde ìrírí ayé TV. ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkósùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfun. mímọ̀ fẹ́lẹ́ ìṣèlú ọlọ́jọ́ tèní, mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò. èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò, ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní débà wò. Muhammadu Akówódé Bakorede tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. mo ń dágbére lórí ètò, kìí ṣe ti kú kìí ṣe tàrùn. ìpàdé mi àti yín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. títí ìgbà tá a tún mọ́ pàdé, mi ò fi yín sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. ó dàbọ̀. kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àgàn àfẹ̀yí tẹ́jẹ̀ ó tẹnu rẹ̀ jáde ìrírí ayé TV. gàrí ni gàrí yóò máa jẹ́, gàrí ọkọ mẹ̀kúnnù, ìfòkànbalẹ̀ fẹ́ni tí ò lówó lọ́wọ́, onídùúró àwọn ọmọléèwé, àwòmọ́lẹ̀ lọ fẹ́ni tí ò láya ńlé, àwòpadà sẹ́yìn ìfọlọ́mọgè, wọn á ní bọ̀dáṣẹ́ ní gàrí ńlé, ọmọ akótilétà ní bẹ̀rẹ̀ ṣàwámà, aláàánú ọmọ ní bẹ̀rẹ̀ gàrí lọ́wọ́ òbí,
gàrí ò sí nílé, inú baálé ilé ń bàjẹ́. gàrí wọlé dé, alákọ̀rí bẹ̀rẹ̀ ògè. adójútì ni ọmọ ní bèrè ìta adìẹ lọ́wọ́ òbí. gàrí àtẹ̀pà lọmọlúàbí ń bèrè lọ́wọ́ ìyá. tí a bá rí gàrí, ìrònú ebi dópin nínú ilé. gàrí tọ̀ mí wá, inú ń bí iyán. gàrí dúró tì mí, ojú tì rẹsì. akọni oúnjẹ fọmọ mẹ̀kúnnù. gàrí ọ̀rẹ́ kúlíkúlí. gàrí ìmùlẹ̀ ẹ̀pà. kòríkòsùn ṣúgà ní gàrí jẹ́. gàrí ọmọ pákí. gàrí ẹ̀gbọ́n tàpíókà. gàrí ìyá àwọn ẹ̀bà. gàrí ìbátan ṣẹ̀kẹ́. gàrí ni gàrí yóò mọ jẹ́. tolówó ti tálákà ló fẹ́ràn gàrí kíkan.